Ó ti rí kọjá òkùnkùn tó paradà ó ti mọ́lẹ̀ o. Mo gbóhùn ẹyẹ Olódùmarè yìí tó ń ké. Ire, ire, ire. Ẹyẹ olùpadà òjíṣẹ́ Olódùmarè. Ẹyẹ olóhùn méjì tí kíkiri ló ń ké. Orí ìdí ó gbàgbọ́dé ire ni mo lọ. Jíjẹ́ owó, jíjẹ́ ọmọ, jíjẹ́ ilé, jíjẹ́ aya, jíjẹ́ ayé bàbá yóò ní pátápátá tẹ̀lé ebi ojo. Olùkọ́ ńlá lẹ́dàá ní ìpè ìròyìn owó yọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òdílé nílé lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dàbí. Àní ṣubú dànù o. Ìjíǹkíta jí láàárọ̀ yìí àní jí lékú lọ́wọ́. Jíjáde wa láàárọ̀ yìí àní jáde lékú lọ́wọ́. Ohun tá a jẹ là ń wá lọ àní pàdé ohun tí ó jẹ wá o. Àní padà sílé bòkú ọmọ, àní padà sílé bòkú aya, àní padà sílé bòkú ọkọ o. Ọmọ inú ilé yìí ò ní gbóná o. Àgbàlagbà inú ilé yìí ò ní gbóná o. Àní ṣubú dànù o. Àmín. Orúkọ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ni tó pé ẹ̀ ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́ ẹ̀ bá ti gbọ́ Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè mẹ́ kì í ṣèmí o. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ jàǹfààní ọgbọ́n àtinúdá tí mo mú wáyé. Ẹ wo àkọlé tí mo kọ lórí àwòrán tẹ̀ ń wò yìí, mo kọ back to sender. Ṣùgbọ́n orúkọ iṣẹ́ yìí táwọn bàbá wa máa pè ní arọ́bí. À á pè ní àgbélépọ̀tá. Kí lèèyàn máa ń lò ó fún tí ogun bá pọ̀? Tógun bá pọ̀, ìwọ jókòó tiẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ó ṣe dáadáa. Bọ́rẹ́ ni ebi ń pa ọ̀bọ̀ yó, bọ́rẹ́ ni tó nídìí owó ó ṣàánú rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan sì jókòó kabì kan wọ́n ń tọpinpin rẹ̀. Wọ́n ń pè ẹja mu, ẹja pa, ẹja ta lọ́fà, ìwọ ọmọ nǹkan kan tiẹ̀ bọ́lọ́hùn ṣe da olùhùn ṣe ń ṣe wá gbọ́. Tọ́ ọ bá nírú iṣẹ́ ìtọ́ ń ja sára lẹ́ẹ̀kọ̀ọ̀kan, iṣẹ́ ìdá gẹ́gẹ́ bí ampiclọ́ọ̀sì ni. Sọmọ pé tọ́ ọ bá lo ampiclọ́ọ̀sì, àwọn kòkòrò tó fojú rí àti èyí tí ò ṣe é fojú rí ampiclọ́ọ̀sì yóò wà kàn nínú ara. Tọ́ ọ bá lò tọ́ ọ bá gbé oògùn ẹ̀jẹ̀ tó dáa sí ara rẹ̀ ó tún á mọ́ lólóóló wá. Bẹ́ẹ̀ náà ni arọ́bí jẹ́. Arọ́bí gbogbo ẹni tí ń robí rò ọ́. Àwọn kan bẹ níbi iṣẹ́ tẹ́jọ wà níbi iṣẹ́ inú òun òdùn sí. Kódà wọ́n lè má jẹ lédè rẹ̀. Wọ́n lè má jẹ Yorùbá. Wọ́n lè má jẹ Ìgbò. Kódà wọ́n lè jẹ́ èbó gan pàápàá tí wọ́n máa ro láburú sí ọ. Táyà pé èrò burúkú tí wọ́n ń rò sí ọ kó sì padà sí wọn. Kí ẹ ṣe pé báyà kéèyàn máa ṣàfihàn nìkan o. Àwọn ẹlòmíín bẹ tó yẹ pé ẹlẹ́mìí àtakò ni wọ́n. Tọ́ wá ti rí i pé promotion ń bọ̀ wá fún àgbéga ń bọ̀ wá fún wọ́n sì jókòó síbì kan wọ́n fẹ́ fi ẹ̀mí dàrú. Ẹ̀mí làwọn ẹni ibì kan bẹ ni wọ́n máa fi jáàyàn bọ́. Àwọn ẹlòmíín ojú ni wọ́n fi jáàyàn bọ́. Wọ́n ní ẹ̀rọ ńlẹ̀ rẹ̀ ń bọ̀ láàkàwé rẹ̀ dé wọ́n ló ti parí yunifásitì. Ìwọ ní tí wọ́n ṣe wọ́n ní ṣe master ètò ìṣe master òun pẹ̀lẹ́ yìí oníwèé o a sì máa wò ó gẹ́gẹ́ rẹ̀ ló sì lọ wọn náà bọ́ túmọ̀ èdè yìí wọ́n ní a sì máa wò ó ìtumọ̀ rẹ̀ nípa àwọn òbí tí ó gbé dé àwọn ọ̀nà tí ó gbé gbà ìwọ kọlù sì kó bá wọn o torí pé gbogbo owó tí wọ́n rí hòtẹ́ẹ̀lì ni wọ́n ń kó lọ wá kó jókòó kọ̀ọ̀kan gbọ́n ìpolówó oògùn fún ọ mo mú sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí wá ni kò gbìyànjú rẹ̀ kó ṣe é kalẹ̀ tọ́ bá ní ṣọ́ọ̀ṣì tọ́ lọ gbé fún wòlíì rẹ̀ kọ́ bọ́ ṣe é bó sì láàfáà kan nínú ilé tọ́jẹ́ pé ọjà àfóòtọ́ gbé fún wọ́n sì jẹ́ oníṣègùn kan ni pé wọ́n bọ̀ sí kọ́ sílẹ̀ bí wọn náà bá sì jọ nígbìyànjú gbọ́dọ̀ òyìnbó lọ tàbọ́jà tó kú àbí ọjà àbá nìbàdàn ibi tí wọ́n bá ti mọ̀ pé wọ́n ń jẹun tewé ọmọ bí ọjà tọ́pá ni kọ́ lọ bí ọjà àgbòkú ni bí ọjà àjàrà ni lọ ọbẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ Yorùbá tó gbọ́ Yorùbá tí ò ní fi kan bọ̀ kan nú òní wọ́n bọ̀ wá gbogbo èlò tí ń wí ọ̀yá gbójú ayọ̀ sókè kó wo àwòrán tí ń bẹ ní apá ọ̀tún àwòrán tí ń bẹ ní apá ọ̀tún òun là ń pè ní àrígiṣẹ́gi wọ́n ní bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi o orí ara rẹ̀ náà ní ìṣẹ́lé ẹyẹ tí ń bẹ ní apá òsì òun làwọn bàbá wa ń pè ní ẹyẹ Elulu
Elulu wọn níbẹ̀ Elulu bá fa òjò orí ara rẹ̀ ní dálé ohun kan náà ni ó pọ̀jù orí rẹ̀ ni ó sì rọ̀lé orí rẹ̀ náà ni ó dálé lórí ẹ̀ kò tí ì burúkú jù báwọn ti ń porí rẹ̀ tí ibi wọn bá dà lé wọn lọ́wọ́ máa wá gbọ́ bóòlà àti ìṣe ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ gbọ́ sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí mò ń bọ̀. Ọ̀tá àwọn òbí mi ń bẹ tó jẹ́ pé wọ́n máa sọ fún àwọn ọmọ yìí pé àwọn ọmọbì kankan àwọn ọmọ yìí sì ń jẹ àìfojúrí àwọn ọmọ yìí ń jẹ ìyà àkọ́kọ́ wọ́n sì ń jẹ gbangba ìyà ìmọ̀dí làwọn ọmọ yìí ń jẹ ẹ̀yìn òbí ẹ̀ sì ń wò wọ́n níran ẹ̀rí nǹkan kọ́ máa dà ìyà ìfojúrí a máa fìyà jẹ ní o bóòlù àṣẹ jàjàbọ́ ń bẹ̀ ọgbọ́n àtinúdá lélẹ́yìí o ẹ lọ wọ ẹyẹ Elulu tó pé pérépéré ẹ mú jùságbada àrígiṣẹ́gi ẹlòmíín lè máa béèrè pé ẹyẹ Elulu yóò tó mélòó odidi kan ti tó àrígiṣẹ́gi yẹ ẹ lè wá mẹ́ta ẹ lè wá mẹ́rin ẹ lè wá méje ẹ kó sínú rẹ̀ èèpo igi apá ẹ gbọ́ èèpo igi apá sẹ́rí igi apá yìí oríṣi méjì ni apá apápá ń bẹ apá apá ló wà ẹ̀yẹn sáà ti sọ yìí pé igi apá èyíkéyìí nínú apá òun ni ká ẹ lo èèpo rẹ̀ apá apápá ń bẹ apá apá ló wà wọ́n lè má gbọ́ orí ọwà o èèpo igi apá ẹ tọ́jú ẹ̀ èèpo igi osè ẹ pa àpò rẹ̀ ẹ kó sí inú àgbàdá èèpo igi òrúrù ni mo pè o òrúrù èèpo rẹ̀ àwọn eléwé ọmọ ń tà ẹ kó sí ewé òrúrù kìí sì ṣewé tó mú èèpo igi rẹ̀ ni ẹ pa ẹ kó sí odidi ìjàpá kan ewé àlùpàyídà ẹja kọ́pọ̀ ẹ kó sínú àgbàdá àtàrí odidi lálá kan ọyẹ gbaná sí lábẹ́ eléyìí kọjá pé ìràwọ̀ kan ni mo jẹ́ o àbẹ́rí ìràwọ̀ wo ló ní kọ́ máa jẹ àmàlà ìràwọ̀ kan mẹ́láyé yìí tí èso ìràwọ̀ wo ní yé jẹun ọkà jẹ́ pé nínú oúnjẹ àwọn oúnjẹ tíràwọ̀ mi ò gbọdọ̀ jẹ ọ̀pọ̀ lóòótọ́ ṣùgbọ́n irú iṣẹ́ báyìí kò sẹ́ràwọ̀ tí èlò ọ̀dà gan-an ni kódà bẹ́ẹ̀ bí ọmọ tó jẹ́ ọmọ ọwọ́ ẹ gbìyànjú ẹ máa já sára fún ọ ọ̀gbọ́ àwọn àgbàlagbà ní bẹ́lùlù bá fa òjò orí ara rẹ̀ ní dálé bárìkì ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ náà ní fíìrù ọ̀gbọ́ wọ́n lẹ́ni ọba darí kápá apá léèyàn bá darí kò sí ó sì á sí léèyàn bá darí kò rúrù àtòkò ni wọ́n ti rùkú ẹ̀ wálé kódà kóńtọ̀ ń wà lóyún òyìnbó tí bá ń dìtẹ̀ yẹn ibẹ̀ náà wọ́n ti rùkú ẹ̀ wá orí ìrákòrò òun lalábà ń kú sí o àlùpàyídà ló ní kí ibi ọ padà sọ́dọ̀ oníbi mo fi ọlọ́run ọba tọ́lẹ̀ mímí búra lé lórí o ń sọ iṣẹ́ yìí lẹ̀ torí kò lè wádọ̀ mi tọ́ ọ bá ní ìjọ táwọn ọ̀tá bá pọ̀ mbẹ́ máa lo sẹ́yìn tọ́ ọ bá wà nínú ẹbí tí wọ́n bá dójú lé ọ máa lo sẹ́yìn tọ́ ọ bá wà ní ọkọ táwọn ẹbí ọkọ rẹ̀ bá yẹ alágbàkó máa lò ó tọ́ ọ bá wà ní sùkúù kan táwọn tẹ́ǹjọ́ sí tí wọ́n bá àbọ̀ wà nínú ẹgbẹ́ òṣèlú
tí wọ́n bá yẹ alágbàkọ̀ tí wọ́n dojú lé ọ àbí lẹ́yìn àdúgbò kò nídìí kí n máa pariwo fún ọ ọ̀yá mo jù ú lẹ̀ ṣùgbọ́n o ọwọ́ á ní májẹ̀mú kan o tó bá ti lo sẹ́yìn bí ẹ̀mẹ́ta gbìyànjú kó wá ìyọnu tó kilẹ̀ dáadáa ọjà lè lórí kó wá ṣe sàárà dáadáa kó ṣe sàárà àtúmilẹ̀ ó ṣe sàárà ẹnu kí ni sàárà ẹnu ṣe oúnjẹ káyé ọbọ jẹ tó o bá sí níbi tó ti lè ṣe oúnjẹ o lè ra bí pọpọ́ọ̀fù kọ́pọ̀ kó gbé fún àwọn oníbàárà tí wọ́n jẹ oṣù fowó sí ọ̀tán wọ́n fún mi lábọ́ wọ́n ní ẹ̀yin mílànù dé ẹ̀yìn tọ̀lá tábà ẹ̀yin olóko nìjúbẹ̀rẹ̀ jáde ní jáko abẹ́rẹ́ ọlọ́kọ́nà òkú tó di gbogbo ẹni tó bá ti lóhùn ó dènà dé àwọn lọ́nà ọmọ àdìmọ́ gbà bẹ́ẹ̀ mọ́ ọ́dọ̀ tó orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mọ́ nọ́mbà yìí kọ́kọ́ lẹ̀ o +234803298 +234803298 ọ̀yà kọ́ sílẹ̀ gbà kásì +2348133155111 +2348133155111 sórí nọ́mbà méjèèjì tó bá ti pè é dàrẹ́ títí ọ̀lọ́ ìṣẹ́lélódédé Nàìjíríà ni pè mí ní WhatsApp ẹ̀ wọ́n dọ̀ lóhùn ọ̀gbọ́n mo rí fún ọ pè mí lórí WhatsApp ẹ̀ wọ́n dọ̀ lóhùn gba torílẹ̀-èdè Benin kan sí +22954651928 +22954651928 WhatsApp group wà fún wa o wọ́n tó fẹ́ máa bèrè alárẹ̀ àbáwọn iṣẹ́ kan tá a ti fílẹ̀ làlàyé rẹ̀ òye ọ dáadáa lọ́jọ́ yìí private group ṣùgbọ́n tọ́wọ́ bá jọyìn rẹ̀ 5,000 ló fi jọyìn ó sì máa san 5,000 naira lóṣooṣù tágbára rẹ̀ bá gbé lọ́jọ́ yẹn rẹ̀ ṣùgbọ́n kò sínú gúrùpù yìí ọwọ́ àjòkò kalẹ̀ rẹ̀ ọmọ ẹ̀ pé ẹ̀ló iṣẹ́ kan tẹ̀sí fi sílẹ̀ tẹ̀sí wàá lólè ìní ìdán olówó o èmi ọmọ yẹn kàn lábùkù ṣùgbọ́n gbọ́n mo wí fún ọ o ìní ìdán olówó o iṣẹ́ kan láwa ti fi ilẹ̀ ní ẹsẹ̀ káràn yìí lọ ká bá yín ṣe á bá yín ṣe àlòkù mi ìtàrò á bá yín ṣe tó bá jẹ́ pé DHL lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀ mọ́tò lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀ kò ṣe jẹ́nu ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ ojú lọ́nà títí inú oṣù kọkànlá àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àpàdé ní kódè fún wa tó ẹ̀kọ́ ojú lọ́nà mi á dára fún wa o yọ̀yẹ̀ wa o kò ní yí ẹ lẹ́ o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.